Ìkàlẹ̀ ní gbogbo bí kíbi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò wa ẹwà ìṣirò. Bí tí a ti ń kà fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n Stroud àti Dexter Booth, so tí a mọ̀ sí engineering mathematics. So lógo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. So ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe bá a ṣe lè ṣàlàyé bá a ṣe lè ṣe cubic àti quadratic equation. A ṣàlàyé bá a ṣe lè ṣe cubic àti quadratic equation. So a dẹ̀ sọ fún wa àwọn ọ̀nà tá a gbà láti mọ̀ ṣe irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀. A ṣàlàyé factor theorem àti reminders theorem. So lógo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ mìíràn so tí a mọ̀ sí binomial. So tí a mọ̀ sí binomial. Fún àǹfààní àwa tí à ń bá wa lọ, ẹ rí pé binomial ó jẹ́ program F7. So nínú àwọn ẹ̀kọ́ ìpìlẹ̀ tí ó ń kọ̀wé yìí tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa. So ẹ rí pé a ṣàlàyé pé ó póríṣiríṣi bíi méjìlá wọn. So àti di ẹlẹ́ẹ̀kejì báyìí a fẹ́ kọ́ nípa binomial. So àkọ́kọ́ náà kí là ń pè ní binomial? Tẹ́ bá gbọ́ báyìí túmọ̀ sí méjì. Tó ti ra báwọn, so tá bá ní báyìí túmọ̀ sí méjì. Ẹ dẹ̀ rí pé mo ṣàlàyé fún wa pé tá bá ní equation tàbí expression gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a lè mọ ṣàdáyanrí wọn ní term tí a mọ̀ sí term wise. A dẹ̀ sì lè mọ ṣe kíni o, a lè mọ ṣàpèjúwe wọn pẹ̀lú kíni o, pẹ̀lú degree tí wọ́n ní. Ló ti máa, a lè mọ ṣàpèjúwe wọn bóyá pẹ̀lú kíni o, bóyá pẹ̀lú term tí wọ́n ní o, tàbí a lè fún wọn lórúkọ pẹ̀lú term tí wọ́n ní, a dẹ̀ sì lè fún wọn lórúkọ pẹ̀lú degree wọn bákan náà. Ẹ rí pé tá bá gbàgbé nínú tá ti kọ́ sẹ́yìn òun náà ni pé tó bá yẹ pé a fẹ́ ṣàpèjúwe wọn tá bá fẹ́ mọ fún wọn lórúkọ pẹ̀lú táàmù tí wọ́n ní, a já sí pé tí n bá ní táàmù kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní a, ẹ rí pé táàmù kan ni o. So tí a bá wọn àbí kí n sọ pé a plus bx, ẹ rí pé léyìí ti di táàmù méjì. A máa ní táàmù kí n tó kan bóyá kí ni o, àmì ìròpọ̀ yìí tí a mọ̀ sí plus yìí táàmù kan ni. So nígbà tí mo tún ti ní nọ́mbà expression mìíràn, táàmù mìíràn lẹ́yìn àmì ìròpọ̀ yìí a tún ti ní táàmù míì, a já sí pé léyìí ti pé táàmù méjì. Mo á sọ fún wa pé tó bá yẹ pé táàmù kan la ní, eléyìí tó bá jẹ́ pé kí ni o, a lásán ni, alámọ̀ ní kí ni o, monomial expression. So ti monomial expression. Kápò di equation a máa ní kí ni o, monomial equation. So ti wá báwọn. Bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ó pé méjì gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn, a plus bx mi, so ó ti di kí ni o, ó ti di binomial expression. Irú expression wo ni o? Expression tó ní kí ni o, tó ní táàmù méjì. Expression tó ní táàmù méjì. Bó ní tó bá jẹ́ mẹ́ta ńkọ́, a ní yóò mọ̀ jẹ́ kí ni, yóò mọ̀ jẹ́ trinomial. Yóò mọ̀ jẹ́ trinomial. So kápẹ́ fẹ́ ṣàpèjúwe ẹ̀ ní degree òun náà ní ta ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá, pé tó wáyé pé degree kan a máa ní linear expression, degree méjì quadratic, degree mẹ́ta cubic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kí lọ́jọ̀gbọ́n fi wá ṣe kí ni tó fi mú binomial wá ń bí báyìí? Òun náà ni pé nínú ìpele yìí a mọ̀ ṣàlàyé gẹ́gẹ́ bá ṣe lè ṣe kí ni o, bá ṣe lè expand àwọn binomial wa. Bóyá tá bá ní binomial expression, àwọn iṣẹ́ lágbọ́n ní binomial expression ọ̀jọ̀gbọ́n mọ̀ ṣe kí ni o, yóò mọ̀ ṣàlàyé fún wa nínú ìwé yìí. Ọ̀jọ̀gbọ́n ní ká lọ mọ̀ pé tá bá parí ẹ̀kọ́ yìí tán, nínú àwọn tá a gbọ́dọ̀ mọ̀ òun náà ni kí ni o, òun náà ni factorial. A gbọ́dọ̀ mọ̀ túmọ̀ factorial. Kí là ń pè ní factorial? Bó la dẹ̀ ṣe lè ṣe. So nínú àwọn tó fẹ́ ká mọ̀ ń bí báyìí náà ni pé kí ni o, permutation àti combination, ètò àti kí ni o, àti combination tí a mọ̀ sí combination. Ọ̀jọ̀gbọ́n wọ́n ṣàlàyé fún wa nínú ẹ̀kọ́ yìí náà bákan náà. Nínú ẹ̀kọ́ yìí ọ̀jọ̀gbọ́n ní àmọ́ ọkọ́ bá ṣe lè ṣe kí ni o, bá ṣe lè ṣe Pascal triangle.
Pascal triangle yẹ pé mo ti ṣàlàyé nínú àwọn ẹ̀kọ́ mi tó kọjá òun náà ni pé a lè lò wọ́n láti fi ṣe kí ni o láti fi ṣe expand àwọn binomial wa a lè lò láti fi expand binomial wa so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́ tí eléyìí bá yé wa a máa bẹ̀rẹ̀ láti frame alákọ̀ọ́kọ́ so a máa bẹ̀rẹ̀ láti frame alákọ̀ọ́kọ́ ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé factorials and combination kí lápèjúwe tí wọ́n kọ́ mú wa òun náà ni pé kápẹ́ bá ní nọ́mbà méjì gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 57 báyìí ọ̀nà mélòó mo lè gbà kọ 57 yìí ẹ rí i pé láìláàjà taré nú òun náà ni pé kí ni o mo lè ní 57 mo sì lè ní 75 ẹ rí i pé ó rọ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ pé inú ọ̀nà tá a lè gbà tó nìyẹn ẹ̀ tí 5 ò bá síwájú ajá sí pé 7 ó síwájú tó ti máa àga méjì wà nílẹ̀ èmi àti wọnú ilé ajá sí pé tẹ̀yìn ò bá jókòó síbi àga alákọ̀ọ́kọ́ èmi ò mọ̀ jókòó síbi àga ẹlẹ́ẹ̀kejì mo rò bóyá wa bá ń so ìyẹn jẹ́ báyẹn ọ̀yà bó wà ní kápá bá ní mẹ́ta ńkọ́ tá a sì fẹ́ tó 5 7 8 ọ̀yà kí lè léyìn ọmọ jẹ́ o ajá sí pé a lè ní kíni 5 7 8 kí ni mi ta tún lè ní a lè ní 5 8 7 ọ̀yà a tún lè ní 7 5 8 ìyẹn tó wáyé pẹ́lẹ́ kejì ló síwájú a lè ní 7 8 5 tó ti yé báwọn a lè ní 8 5 7 a dẹ̀ lè ní 8 7 5 ìtumọ̀ rẹ̀ ni pé àwa mẹ́ta wọlé àwa arága mẹ́ta tí wọ́n gbé kalẹ̀ ẹ rí i pé lọ́nà tá a lè gbà jókòó náà ni pé bóyá kẹ́ni alákọ̀ọ́kọ́ kóhun kọ́kọ́ jókòó sórí àga kẹ́ni kejì jókòó sórí àga kejì kẹ́ni kẹta jókòó sórí àga kẹta tàbí tá a bá fẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ni ẹlẹ́ẹ̀kẹta jókòó sórí àga alákọ̀ọ́kọ́ kẹ́ni alákọ̀ọ́kọ́ so ẹ rí i pé ètò ohun tá a bá tó inú ọ̀nà tá a lè gbà tó òun náà ní kí ni o possible ways àwọn pé possible way tá a lè gbà tó àwọn nọ́mbà òun náà ní ọ̀nà mẹ́fà ọ̀dà bóòní tó bá jẹ́ ọ̀nà tó bá yẹ pa ní nọ́mbà mẹ́rin kọ́ bẹ́ẹ̀ ní sinmi ní 5 7 8 9 ẹ rí i pé yóò fẹ́ nira fún wa láti mọ bá a ṣe mọ ṣerú nǹkan báwọn yóò nira láti mọ̀ pé bó láṣe mọ ṣe kí ni o láṣe mọ ṣe so òun náà ní pé kí ni o kò wá nira bó láṣe mọ ṣerú nǹkan bẹ́ẹ̀ bóyá tí n bá ní bí 100 bẹ́ẹ̀ bó mo ṣe fẹ́ mọ tó so òun náà ní kí ni òun náà láàmọ̀ ṣe kí ni o láàmà kọ́ ẹ jẹ́ ká padà sí eléyìí ẹ gbé ńgbà tí mo ní 57 ọ̀nà méjì la gbà tó wá bí bó láṣe mọ̀ pọ́nà méjì ni ó jẹ́ òun náà ní pé kí ni o 57 tí mo ní yìí ẹ jẹ́ á fi wé pé bí àwa méjì la fẹ́ jágùdù sága tàbáwa méjì wọlé àga méjì wá wà nílẹ̀ ẹ ti rí kápá àga òun ni àga alákọ̀ọ́kọ́ ni àga ẹlẹ́ẹ̀kejì ni so 57 ni àwọn èèyàn méjèèjì tó wọlé o ẹ rí i pé àga alákọ̀ọ́kọ́ yìí èèyàn mélòó ni ó mọ̀ jàgùdù sí èèyàn méjì tí ò bá jẹ́ 5 yóò jẹ́ kí ni o yóò jẹ́ 7 ooo ajá sí pé èèyàn méjì ni ó mọ̀ jàgùdù sílẹ̀ àwọn èèyàn méjì ni ó mọ̀ jàgùdù sí ṣùgbọ́n èèyàn kan ni ó padà já mọ́ lọ́wọ́ so ti yé báwọn ajá sí pé tó bá ti já mọ́ èèyàn kan lọ́wọ́ ẹnìkan kan yòókù náà sinmi yóò kàn jókòó síbẹ̀ ni yóò gbà kámú ó dà gẹ́gẹ́ bí ìdìbò eléyìí tó ń bọ̀ wá ní ọdún tó ń bọ̀ náà ni ẹ rí i pé èrò pọ̀ tí wọ́n fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè wa ṣùgbọ́n àga mélòó ló wà àga kan ṣoṣo ló wà ajá sí pé àwọn mélòó ni ó mọ jàgùdù sága yẹn iye gbogbo wọn tẹ́nìkan bá ti jókòó ń bẹ̀ àwọn yòókù ṣe kí ni o àwọn yòókù ó ṣe kí ni wọ́n bìlà ṣùgbọ́n tó bá yẹ pé a fẹ́ wò pé ẹ̀yin tẹ́ ń díje yìí o tẹ́nìkan ò bá wọlé fún president ok a tún fẹ́ mú kí ni o a fẹ́ mú vice president then lẹ́yìn rẹ̀ a fẹ́ mú senate president inú yín ajá sí pé tí báyà àwọn méje ló ń ṣe kí ni àwọn méje wọ́n ń díje táwọn méje bá ń díje fún àga president tá a bá ti mú ẹnìkan àwọn mélòó ni ó mọ díje fún ipò vice president yóò kàn án mẹ́fà báwọn tá a bá ti mọ àwọn yìí náà àwọn mélòó ni wọ́n díje fún senate president wọ́n já wọn márùn mo rò bó ti yé wa báwọn so òun náà nìyẹn ajá sí pé ọ̀nà tá a lè gbà kó eléyìí ọmọ jẹ́ 2 times 1 eléyìí tá a mọ̀ sí 2 ẹ rí i pé ọ̀nà méjì náà ni ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ dé o
ọ̀dà ìjẹ́tẹ̀lẹ̀ bá yé wa bó wà ní tá bá ní mẹ́ta ńkọ́ àlàyé wọn ló lè torí mo ti ṣàlàyé ọ̀yà alága mẹ́ta báyìí ení èjì ẹ̀ta o àwa mẹ́ta wọlé wọ́n wá gbé àga mélòó sórí tébù alága mélòó nínú ilé arága mẹ́ta nínú ilé ajá sí pé àwa mélòó la mọ jàgùdù sí àga alákọ̀ọ́kọ́ ẹ rí pé àwa mẹ́tẹ̀ẹ̀ta ni inú kó jẹ́ 5 yìí tàbí kó jẹ́ 7 tàbí kó jẹ́ 8 ajá sí pé lè ó jẹ́ 3 tága alákọ̀ọ́kọ́ bá ti já mẹ́nìkan lọ́wọ́ ẹ̀sẹ̀ pọ́ kága méjì ńlẹ̀ àga èkejì yẹn àwa mélòó la mọ jà sí sáwọn mẹ́ta ni ó tún mọ jà sí àwọn mẹ́ta kọ́ tọ́rẹ́ nìkan ti jókòó èèyàn méjì ni ó kù tí ó mọ jà sí ẹlẹ́kẹta ńkọ́ ẹ rí i pé ẹnì kó tún ti yọ kúrò ń bẹ̀ yóò tún kẹ nìkan ajá sí pé nìkan yókù yóò ṣe kí ni o yóò gbà kámú òun ni ó wà ń bẹ̀ ajá sí pé ó yí ọ̀nà tá a lè gbà ṣètò àwọn mẹ́ta níbi àga mẹ́ta tó wà òun náà ni pé kí ni yóò mọ jẹ́ 3 times 2 times 1 eléyìí là ń pè ní 6 ooo ẹ dákun sóye wa kódà bó wà ní mẹ́rin ó ṣe jẹ́ bó ní tá bá ní mẹ́rin kọ́ atúnlága mẹ́rin ọ̀nà mélòó la lè gbà kọ́ tá bá ṣẹ̀fẹ̀ mọ tò wọ́n lẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan òun náà ni pé kí ni o àga láàkọ́ àwọn èèyàn mélòó ni ó mọ jàgùdù fún àwọn èèyàn mẹ́rin ẹlẹ́ẹ̀kejì ńkọ́ èèyàn mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ àwọn mélòó ni ó ṣẹ́kù tí ó mọ jàgùdù sí èèyàn méjì lẹ́yìn yóò kún yàn kan 4 times 3 times 2 times 1 ilé ọmọ fún wa ní 24 òun náà ni pé kí ni iye ọ̀nà ìgbà mẹ́rìnlélógún tí a mọ̀ sí 24 òun náà la lè ṣe pé kí ni la lè gbà sí mo bẹ́ẹ̀ rí in tó ń tẹ̀lé lọ ajá sí pé kápẹ́ bá ní nǹkan sí 7 8 9 2 ọ̀yà ọ̀nà mélòó mo lè gbà kọ òun náà la lè gbà tò wọ́n sórí àga yóò mọ̀ jẹ́ 5 torí nọ́mbà 5 ni èèyàn mélòó ni ó mọ jàgùdù sága alákọ̀ọ́kọ́ èèyàn 5 lẹ́yìn bẹ̀ èèyàn 4 èèyàn 3 èèyàn 2 èèyàn 1 mo bó ti yọ abáhùn so tí ó mọ̀ fún wa ní 120 ways ìjẹ́ tí eléyìí bá yé wa tá a dẹ̀ sì ti mọ̀ bó ṣe jẹ́ ọ̀dà bó ni tó bá yẹ pé èèyàn ẹni mo ní ńkọ́ ká pé èèyàn ẹni ni mo ní bó mo ṣe lè ṣe kí ni bó mo ṣe lè tó yún ọ̀yà ẹ mọ́ gbàgbé o ẹ rí pa ní 5 láti bẹ̀rẹ̀ torí pé ó jẹ́ èèyàn 5 times 4 bó mo ṣe mọ 4 yìí òun ni pé mo yọ 1 kó nu 5 then times 3 bó mo ṣe mọ 3 yìí mo yọ 1 kó nu 4 ajá sí pé end stamp tá a bá fẹ́ kó lákòótán yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ n àwa ẹni ló wà àga ẹni náà ló sì wà àga alákọ̀ọ́kọ́ èèyàn mélòó ni ó mọ jàgùdù sí èèyàn ẹni times ẹnìkan ti yọ kúrò bí àbí èèyàn mélòó ni ó tún mọ jàgùdù sí n minus 1 lẹ́yìn bẹ́ẹ̀ náà nǹkan times n minus 2 times n minus 3 títí tí ó fi dórí bò tí ó fi dórí 1 ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ so ajá sí wípé irú mímọ̀ product yìí irú multiplication eléyìí tá ń ṣe yìí tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ láti ibì kan yóò mọ yọrí síbò yóò mọ yọrí sí 1 a bẹ̀rẹ̀ láti 5 times number tó tẹ̀lé 5 times number tó tẹ̀lé 5 òun ni 4 times number tó tẹ̀lé 4 times number tó tẹ̀lé títí tá a fi dé kí ni o tá a fi dórí 1 tẹ́ bá tún kíyèsí 4 náà a bẹ̀rẹ̀ látòrí 4 times number tó tẹ̀lé 4 times number tó tún tẹ̀lé number tó tẹ̀lé 4 títí dórí bò dórí 1 a tún bẹ̀rẹ̀ látòrí n à ń multiply wọn títí dórí 1 ajá sí pé irú multiplication tá à ń ṣe yìí òun láàmọ̀ pé ní kíni o òun là ń pè ní factorial kí ni mo gbé ó kọta fún nínú ìṣirò òun náà ní kíni o òun là ń pè ní factorial so factorial àmọ́ ń kọ́ báyìí so tí ẹ bá wọn ajá sí pé 5 times 4 times 3 times 2 times 1 jẹ́ bí mo ṣe sọ pé tá a bá multiply fẹ́ pé oúnjẹ ìpele báwọn tó bá bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ times káyọ̀ kan kó nù rẹ̀ times ká tún yọ̀ kan kó èyí tá a ti yọ̀ kan so tá a ní 5 times 4 times 3 irú àwọn nọ́mbà tó ń ládìkù táwọn multiply pẹ̀lú ara wọn yóò mọ jẹ́ factorial ajá sí pé yóò mọ jẹ́ 5 factorial ọ̀yà kí lè yóò mọ jẹ́ o 4 factorial èyí ń kọ́ 3 factorial ilé iná dẹ̀ sì mọ jẹ́ 2 factorial mo bí a ti gbọ́ ìtumọ̀ factorial yìí bá wọn ajá sí pé 6 factorial mi yóò mọ jẹ́ kí ni o 6 times 5 times 4
times 2 times 3 times 2 times 1. Oh yeah, 10 factorial ńkọ́ 10 times 9 times 8 times 7 títí dórí 1. Tá a bá ń ṣerú product yẹn so ti yẹ báwọn product tó yẹ pé yóò bẹ̀rẹ̀ láti bí nọ́mbà òun títí dórí 1. So irú product yẹn là ń pè ní kíni o là ń pè ní factorial Ó yá, ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ kan láàrin yìí. So níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn kan náà àwọn mo ń wo báyà náà àwọn ọ̀dà bíi Facebook dé. So nǹkan náà àwọn bí àbúrò àwọn ọmọ tó wà ní ilé ìwé gíga ó dàbí ẹni náà ṣe kí ni ẹni náà gbárí tẹ́ pé tó bá ti béèrè kankan lọ́dọ̀ rẹ̀ báyìí pé 55 times kíní kan yóò súré ṣe kíní o yóò súré sọ ánsà fún wọn kí Ọlọ́run má ba làákàyè ọmọ náà jẹ́ kọ́lọ́run dẹ̀ jẹ́ akárí irú oníṣirò púpọ̀ báyẹn láàrin wọn. So ẹ rí i pé àwọn tó ń béèrè ìbéèrè wọn ẹ ti mọ̀ pé wọ́n ṣe kíní o wọ́n so ń ṣirò nísìnyí báyìí èèyàn sọ fún yín pé yín tẹ́ bá béèrè lọ́dọ̀ òun ẹ ti gẹ́gẹ́ báwọn òun ó sọ fún yín ààrẹ nìkan tí béèrè gbọ́dọ̀ 50 times 2 ṣe ń pé tẹ́lẹ̀ gan kódà kéèyàn mọ́ jò ṣírò 50 times 2 àti mọ̀ pé mọ́ wulẹ̀ fi ṣírò bẹ̀rù sí kà sọ pé 5 times 2 yóò fún ọ ní 10 fi ṣírò òun sí yóò jẹ́ 100 mo bó ti yé wa báwọn. So ajá sí pé tẹ́ bá fẹ́ da ilé àmú tẹ́sẹ̀ mọ́ sọ gbogbo kílò pẹ̀ 55 times kíní kan rí pé àwọn èèyàn ń béèrè bí ìbéèrè mẹ́jọ sòtọ́ ẹ bá wọn ṣírò tá a bá gbárò àwọn báwọn gbà pàdé kò ní ìdí káwáṣẹ́ ẹ̀mọ jẹnu wá ń yà láti mọ̀ bóyá àbúrò wa tó gbárí o láti mọ̀ bóyá tóòtọ́ ni àbírọ́ ẹ kàn béèrè factorial lọ́wọ́ rẹ̀ ajá pé wọn lè rò pé bó ni 10 factorial ńkọ́ ṣẹ̀ǹgbé nísìnyí 10 factorial so tó bá sọ pé ṣẹ̀ǹgbé àníṣe wọn ṣe dáa láàmú pé kí ni o ọ̀yá lẹ́yìn táwa gbé 55 times 3 lẹ́yìn rẹ̀ 44 times 48 mọ̀ bó ti yá báwọn. So ntí wọ́n fẹ́ ṣàlàyé fún wa nìyẹn ìjẹ́ tí eléyìí bá yé wa tá a sì ti mọ̀ tí factorial jẹ́ tá a mọ̀ pé tí n bá tún ní 11 factorial tí màá ṣe ni pé 11 times 10 times 9 times débi tó kí ni o lórí 1 bó wà ní sáà lè wá negative number tí n bá ní 1 factorial mo ti mọ̀ pé 1 náà ni ó mọ̀ jẹ́ ká tó lọ láàrin ẹ̀já gbọ́ àlàyé kan yìí ṣe pé tí n bá tún ní 3 factorial mo rò bó tí yé wa kọ́ má bàa dàrú mo sọ fún wa pé n factorial wa yóò mọ̀ jẹ́ n times n minus 1 times n minus 2 lórí 1 àbí ọ̀yà Ayọ̀mídé kí la pé 3 factorial ṣe pé 3 factorial dà gẹ́gẹ́ bí káwọ́ pé 3 times 2 times 1 a sì mọ̀ pé 2 times 1 yìí náà tá bá fẹ́ kọ́ ní factorial kí ni 2 times 1 2 factorial 2 factorial ẹ ṣeun ajá sí kílẹ̀ ọmọ jẹ́ 3 times 2 factorial kí lẹ lè mú bẹ̀rún ajá sí wípé mo lè sọ pé 5 factorial mi náà 5 times 4 factorial ni mo tún lè sọ pé 6 factorial mi tí n bá fẹ́ túlẹ̀ tán yóò mọ̀ jẹ́ 6 times kí ni o 5 factorial ọ̀yà tẹ́ bá fẹ́ kọ́ ní kọ́ bíbá yín kọ́ n factorial mi náà mọ̀ jẹ́ kí ni n times n minus 1 factorial ẹ dákun sóyè wa eléyà lè gbé ní kí ni recurrence formula so ajá sí pé tí n bá fẹ́ wá nǹkan kan mo lè gbé sínú formula yìí sóyè wa bí mo ṣe get eléyìí ẹ rí i pé níbo 3 factorial ní 3 times 2 factorial akàn yan wà ń bẹ́ à ń fi factorial sí ajá sí pé Ayọ̀mídé factorial yóò máa jẹ́ Ayọ̀mídé times Ayọ̀mídé minus 1 factorial ọ̀yà nírú bíbá yín wà ń kọ́ ìgbà tí mo ti mọ̀ pé n factorial mi in tó jẹ́ lélẹ́yìí ta ni wàá sọ tí 0 factorial ó jẹ́ ká tiẹ̀ tó lọ sí negative náà kí ni 0 factorial ó jẹ́ ọ̀yà sáré ni tí ó wí fún wa. Kí ni 0 factorial ó jẹ́? 0 times 0 minus 1. 0 times minus 1 factorial. 0 times minus 1. No, sọ̀rọ̀ pé nísìn a ti sọ pé 2 factorial. Kí ni 2 factorial jẹ́? 1. 2 times factorial. Kí ni 2 factorial jẹ́ ó jẹ́?
Oya, tún sọ. Má jẹ́ ó dàrú. 2 times 1 factorial. 2 times 1 factorial. No, mo fẹ́ kẹ́ sọ answer un singility láì jẹ́ pé nǹkan kan dá láàrin. Kí ni 2 factorial ó jẹ́? 2, àbí? Bẹ́ẹ̀. Àbí? Ẹ ṣeun. Oya, kí ni 3 factorial? Mọ̀ pé 6 ni. Oya, ní singility báwọn náà kí ni 0 factorial? 0 factorial wa ká mọ́ dára láàmú 1 ni. Kí mo pé 0 factorial? 1. Bó la ṣe á get 1? Ta ni ó ṣàlàyé? Tí wọ́n bá ní ká proof ẹ̀ bó la ṣe get 1? Òun náà ni pé a lè yọ láti ibi recurrence formula wa. Mo ti mọ̀ wípé n factorial mi kí ni ó mọ jẹ́ o? Kí ni n factorial mi ó mọ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe ń bí báyìí? Tí ẹ̀ bá sọ pé 6 factorial mọ jẹ́ 6 times 6 minus 1 factorial. Ajá sí n minus 1 náà mọ jẹ́ kí ni n times n minus 1 factorial. Ooo, ẹ dákun sóyé wa báyẹn. So, ajá sí pé 0 factorial sìn, mo lè sọ pé let n is equal to 1. Ibi tí n bá ti rí n ní mo fi 1 sí. Torí mo mọ̀ pé ibi tí n bá ti rí n tí n bá fi 1 sí, eléyìí ó mọ jẹ́ kí ni 1 factorial is equal to 1 times 1 minus 1 factorial. Ṣé rọ́ ni? Eléyìí ó máa jẹ́ 1 factorial is equal to 1 times 0 factorial. Nígbà jẹ́ pé 0 factorial mo fẹ́ wá, ó yẹ jẹ́ fi 0 factorial as a subject of the formula. Yóò mọ jẹ́ 1 factorial divided by 1. Kí ni wọ́n 1 factorial? 1, àbí? 1 over 1 is equal to 1. Báyẹn ni kí ni? So ti bá wọn. So ìdí yẹn la fi mọ̀ pé kí ni o? 0 factorial mi jẹ́ kí ni o? Ó jẹ́ 1. Látòní lọ, kí ni 0 factorial? 1 ni 0 factorial. Ìjẹ́ tí eléyìí bá yé wa láti ibi báyìí náà. Mo tún lè sọ, ṣe pé recurrence formula lélẹ̀ tí n bá fi any minus 1 factorial mi, tí n bá fi ṣe subject of the formula, ajá sí pé mo tún lè ní kí ni o n minus 1 factorial divided by n factorial over n. So ti yé mi báwọn. So ìtẹ́lẹ̀ yìí sọ ni pé n minus 1 factorial eléyìí tó jẹ́ kí ni o n factorial over n yẹn. Ajá sí pé tí n bá ní 3 factorial. Get okay. Ẹ já fi nọ́mbà kan sí. Ayọ̀mídé fún mi nọ́mbà kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Mo kàn sọ any nọ́mbà kan. Ọ̀dà. Ká pé 6 àbí? 3 o ṣeun. So 3, ajá sí pé lè ọmọ jẹ́ 3 minus 1 factorial tí n bá sọ 3 síbi tí n bá ti rí ẹni. Ṣé pé yóò mọ jẹ́ 3 minus 1 factorial is equal to 3 factorial divided by 3. Àbí? Kí dẹ̀ ni 3 minus 1 factorial? 3 minus 1 mọ jẹ́ 2. Yóò jẹ́ 2 factorial is equal to 3 factorial over 3. Ẹ dákun mo fẹ́ ká tún dìyẹn náà mú. Ajá sí pé 5 factorial mi. 5 factorial náà mo tún lè kó òun náà sí kíni o? 6 factorial divided by 6. Bó la ṣe mọ̀? Bó la ṣe mọ̀? Ajá sí pé 4 factorial náà yóò mọ jẹ́ kí ni o? 5 factorial divided by 5. Mo bó ti yé wa báwọn. Ọ̀yà kí ni n factorial náà mọ jẹ́? Ajá sí pé n factorial náà mo tún lè tún kọ as n plus 1 factorial divided by what? N plus 1. Ẹ dákun recurrence relation yà padà mọ́ ṣe kí ni? Á padà mọ́ lò. Ìjẹ́ tí eléyìí bá yé wa, kí ni wá ni? Táwọn lè sọ tí minus 1 factorial ó mọ jẹ́ fún mi. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀. Kí ni minus 1 factorial ó mọ jẹ́? Ǹjẹ́ ṣá lè rí wa? Ṣé pé kápẹ́kọ́ lo relation yìí lẹ́ẹ̀kan sí pẹ̀lú ta ti kọ́ a ti mọ̀ pé 2 factorial yóò mọ̀ fún wa ní kíni kámọ́dà aláàmú 3 factorial over 3 bẹ́ẹ̀ náà ni náà torí 3 factorial ṣe pé 3 times 2 times 1 ni àbí over 3 oge 3 kí ló kù 2 times 1 which is 2 factorial. Ọ̀yà ajá sí pé minus 1 factorial ni a tún lè kóhun náà gẹ́gẹ́ bí kíni o kí ló súnmọ́ minus 1 ẹ wo bí 2 factorial àhádì 1 àmọ́ la fi mọ́ 3 tẹ́ bá hádì 1 àmẹ́lẹ̀ yìí náà ajá sí pé lè jẹ́ 0 factorial over 0 ooo ẹ dákun sóyé wa so eléyìí jẹ́ 0 factorial over 0 adẹ̀ tí mo pé 0 factorial kí ni mo pé 0 factorial lẹ́ẹ̀kan 1 ẹ ṣeun ajá sí pé lè ọmọ jẹ́ 1 over 0 kí dẹ̀ ni 1 over 0 0 1 over 0 ọmọ jẹ́ undefined
ẹ pé tẹ́ bá tẹ̀ sínú calculator yín mathematical error ni ó gbé wá tó bá ti jẹ́ pa bá ní 0 ní denominator undefined ni ó mọ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá bá ń ṣe wáyé kí wa tún bá ní what will be the value, what is the value of an expression bẹ́ẹ̀ wọ́n bá kọ báyìí ipe kí ni value expression yóò mọ̀ jẹ́ kí ni value x yóò mọ̀ jẹ́ for which expression is undefined ìgbà táwọn ní undefined ìgbà tí ó bá jẹ́ pé kí ni o ìgbà tí denominator bá jẹ́ 0 ajá sí pé tí ó mọ̀ sọ expression yìí tí ó mọ̀ sọ di undefined náà nígbà tí bá ní kí ni x plus 1 àmì jẹ́ 0 so tí ẹ bá ti ní 0 ní denominator undefined ni so la fi mọ̀ pé eléyìí jẹ́ kí ni o la fi mọ̀ pé eléyìí jẹ́ undefined la fi mọ̀ pé eléyìí jẹ́ kí ni o la fi mọ̀ pé ó jẹ́ undefined ìjẹ́ tí eléyìí bá yé wa ìyìn tí mo fẹ́ fàyọ́ ńbẹ̀ náà ni pé kí ni o a lè mọ̀ wá kí ni factorial 0 a ti mọ̀ pé 1 ni a sì tún lè mọ̀ wá factorial gbogbo positive number so ti yé a lè mọ̀ wá factorial 0 a sì tún lè mọ̀ wá factorial positive number ṣùgbọ́n factorial negative number tàbí negative integer is undefined gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe mí báyìí pé nígbà tá a ṣe kí ni -1 so tí yé bá factorial so a rí pé undefined ló fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti -2 gbogbo factorial negative integer òdo ni ó mọ̀ fún wa bó wá ni tó bá jẹ́ kí n ṣe negative integer ńkọ́ bá mo ní bí rational number gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó jẹ́ negative bí àpẹẹrẹ ní mo lè wá irú factorial eléyìí 3/2 factorial mo lè mọ̀ tí ó jẹ́ mo lè mọ̀ in tí 5/2 factorial ó jẹ́ kódà mo lè mọ̀ -half factorial mo mọ̀ tí ó jẹ́ in tá fi mọ̀ mo eléyìí pàápàá jùlọ àwọn tá bá fẹ́ ṣe ìṣirò nílé ẹ̀kọ́ gíga ó là ń pè ní kíni o in tó àtàfi lè wá eléyìí òun náà ni àjọṣe tó wà láàrin gamma function a máa ń pè ní gamma function so gamma function lè lò ìní pẹ́ lórí rẹ̀ kí torí àǹfààní àwọn tó yẹ pé ọjọ́ ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ so òun náà ni pé gamma function ó sọ àjọṣe tó wà láàrin factorial àti integral so in tí gamma function ní sọ ní pé kí ni o n factorial mi yóò mọ jẹ́ kí ni o integral from 0 to infinity s raised per n e raised per -x ds ẹ mọ́ jí o lè wá sá ṣùgbọ́n àlàyé mo fẹ́ ṣe níbà yìí náà ni pé kí ni pẹ̀lú equation yìí pẹ̀lú definition yìí a lè mọ half factorial wa ní proof ẹ̀ ṣùgbọ́n half factorial wa tá a bá ṣe òun náà ni kí ni o √π/2 ẹ lọ dì mú wọn do tẹ́lómi bá béèrè lọ yín pé kí ni half factorial tàbí tẹ́ náà bá fẹ́ fi sákọ sí àwọn kí ni o àwọn akẹgbẹ́ yín tó wà níléèwé gíga ok pé ó ti mọ 5 factorial ọ̀dà kí ni half factorial náà ni kí ni o π/2 -half factorial ńkọ́ ẹ̀já dì òun náà mú òun náà ni kí ni o √π bó la ṣe á mọ eléyìí á mọ látara àwọn recurrence formula wa kí ni recurrence formula wa o recurrence formula ní gamma function tá a bá débẹ̀ òun náà ni pé n factorial wa yóò jẹ́ gamma n plus 1 in tá à ń pè ní gamma tẹ́ bá kúrú nǹkan báyìí gamma la mọ̀ ń pè so gamma n plus 1 so tí bá ajá sí pé gamma half nínú àwọn tá a gbọ́dọ̀ dìmọ̀ òun náà ni kí ni √π so tí máa fẹ́ mọ̀ tí -half factorial ó jẹ́ ajá sí pé mo lè lo kí ni o mo lè lo recurrence formula mi yóò máa jẹ́ kí ni minus any mi bí mo ní n factorial is equal to gamma n plus 1 ajá sí pé mo lè ní let n is equal to -half so tí yé bá so a lè ní let n is equal to -half so ajá sí pé tí n bá ní ẹni mi kó jẹ́ -half ilé ọmọ jẹ́ kí ni o -half factorial gamma -half plus 1 so yóò máa jẹ́ kí ni -half factorial is equal to 1 -half ṣe pé gamma half ni mo rò bó ti yé wa báwọn so mo dẹ̀ ti mọ̀ pé kí ni gamma half fún mi pẹ̀lú àlàyé tí mo ṣe mí báyìí π/2 π so torí ẹ̀ mo fi mọ̀ pé ilé ọmọ jẹ́ π ẹ mọ̀ jẹ́ ká pẹ́ jìnnà lórí rẹ̀ so a mọ̀ padà ṣe dóò kò sí nínú ìwé ìbẹ̀t a lè padà ṣe síwájú ọ̀yà ká wá tẹ̀síwájú nígbà tá a ti gbọ́ ìtumọ̀ factorial yìí so ọ̀jọ̀gbọ́n á fún wa ní àwọn iṣẹ́ kan tí wọ́n fẹ́ ká ṣe papọ̀ example ẹ rí pé tẹ́ bá wo frame 5 ó ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ so ọ̀jọ̀gbọ́n ní ká wá àwọn in tí ń bọ̀ yìí
Evaluate each of the following. Alákọ̀ọ́kọ́ nù rẹ̀, mo ní kí ni o? 6 factorial. Ẹlẹ́ẹ̀kejì, 8 factorial over 3 factorial. Ẹlẹ́ẹ̀kẹta, 7 minus 2 factorial. Ẹ rí pé yóò le rárá. So ti yẹ kí ni 6 factorial mi ó jẹ́? 6 times 5 times 4 times 3 times 2 times 1. Ẹ má gbàgbé pé factorial ni pé kí ni o? Product nọ́mbà láti ibi tó ti bẹ̀rẹ̀ dórí ibo dórí 1. So ẹ rí pé tẹ́ bá ṣe lè dáadáa yóò mọ̀ fún yín ní 720. So ti yẹ báwọn. Ọ̀yà. So kí ni 8 factorial over 3 factorial ó mọ̀ jẹ́? Pẹ̀lú àlàyé tá a ti ṣe. Ọ̀yà ẹja àjọ sọ papọ̀. Kí ni 8 factorial ó jẹ́? 8 times 7 times 6 times 5 times 4 times ṣe àǹkó mo lè pé 3 factorial tí n bá fẹ́ dára mi láàmú. Ìdí ni pé ẹ rí pé 3 tún wà ní ìsàlẹ̀, 3 factorial wà ní ìsàlẹ̀. Tẹ́ bá nírú nǹkan báyìí ṣe pé ìgbà tí 3 factorial fi wà ní ìsàlẹ̀ yẹn, ajá sí pé mo lè dá dó ní 3 factorial tòkè. So that àwọn méjèèjì ò ṣe kí ni o? Wọ́n fi gera wọn. Ṣé àlàyé tí mo ṣe ń bẹ̀rẹ̀ yé? Ṣe pé ó yẹ kí mo kọ́ lọ pé 3 times 2 times 1. Ṣùgbọ́n 3 times 2 times 1 yẹn òun náà ní 3 factorial. Eléyìí tó ṣe déédéé èyí tó wà nísàlẹ̀. Ajá sí pé eléyìí ọmọ fún mi ní kíni o? Eléyìí ọmọ fún mi ní 6720. Tẹ́ bá multiply rẹ̀ dáadáa. Ó yá. Ta ni ó sọ ohun tẹ́lẹ̀ jẹ́ fún mi o? 7 minus 2 factorial. Kí ni 7 minus 2 factorial ó jẹ́? Ayọ̀mídé àbí ta ni? Ta ló tún wà pẹ̀lú mi? Kí ni ó jẹ́? 5 factorial. That. So 5 factorial. Eléyìí tí ń ṣe kí ni o? Tó jẹ́ 120. Ẹ ṣeun. Ẹ̀rọ zoom yẹn ó súnmọ́ kó múná lọ láìpẹ́ yìí mi mọ́ tó fi sọ́ di 40 minutes padà fún mi. Ó yá. Kí leléyìí ó jẹ́ o? Ẹ gbé tẹ́ bá tún wo bẹ́ẹ̀ náà. Ọ̀jọ̀gbọ́n tún ní kí ni o? 3 factorial divided by 0 factorial. Kí ni ó mọ jẹ́? Kí ni 3 factorial mi ó mọ jẹ́? 6 over kí ni 0 factorial? 1. 1 ẹ ṣeun. Yóò mọ̀ fún wa ní 6 papọ̀ mọ́. Yóò máa fún wa ní 6 papọ̀ mọ́. Ìjẹ́ tí eléyìí bá yé wa, mo ti ṣàlàyé recurrence formula fún wa. So nínú àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ká dì mú, òun náà ni pé tí n bá ní 2n factorial, ẹ má dára yín láàmú 2n factorial, ìkànkan náà ni pé ká ní 2 times n factorial. Ẹ kàn yọ constant yẹn síwájú times n factorial. So ti yé mi báwọn. Bẹ́ẹ̀ tí n bá ní 2n factorial, tó bá yẹ pé àwọn méjèèjì lọ́jọ́ wà nínú bracket, kí ló wọ́n mọ̀ jẹ́? Táwọn lè sọ ohun tẹ́lẹ̀ wọn mọ̀ jẹ́. Ṣé ẹ pé léyìí ẹni nìkan ló gbà? Ó dàbí kí n sọ pé 9x square. Ta ló ní square? X. Ẹ rí pé x nìkan ló ní square. Mo bó ti yọ báwọn, x nìkan ló ní square. Bẹ́ẹ̀ tí n bá ní 9x everything squared, ajá sí pé 9 ní ń bẹ, x náà ní ń bẹ. So 2n factorial yìí, òun náà ni pé 2 times n factorial, tí ó mọ̀ fún wa ní 2 times n minus 1. N nìkan ló ní factorial. Bẹ́ẹ̀ kí ni 2n minus, kí ni 2n factorial ọmọ jẹ́ tiẹ̀? Ta ni ó sọ? 2 factorial times n. Ṣé ẹ pé nísìn wọ́n jọ ní factorial yìí? Bẹ́ẹ̀. Ẹ ti gẹ́tì ẹ báwọn. Ọ̀dà jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀. Kí ni 8 factorial ọmọ jẹ́? Ọ̀yà. To be 7 times. Yóò jẹ́ 8 times 7 àbí? 7 factorial. Times 6 tàbí kí n sọ pé 7 tàbí kí n sọ pé times 7 factorial. Bó mo ṣe mọ 7 yìí, mo yọ 1 kó nu nọ́mbà alákọ̀ọ́kọ́. Ajá sí pé 2n factorial yóò mọ jẹ́ kí ni 2n times 2n minus 1 times 2n minus 2. So ti yé mi báwọn. Times títí dáfídógbò lórí 1. Kí ni Ayọ̀mídé factorial ọmọ jẹ́? Ayọ̀mídé times Ayọ̀mídé minus 1 times Ayọ̀mídé minus 2 títí dáfídógbò dáfídórí 1. Ó yá, tẹ́lẹ̀ yẹn bá yé wa, ọ̀jọ̀gbọ́n tún wà mú wa pé tí bá ní 2n plus 1 factorial divided by 2n minus 1 factorial. Ta ni ó sọ tẹ́lẹ̀ yóò jẹ fún mi báwọn? Kí lélẹ́ yóò jẹ báwọn?
Zoom owó múná lọ láìpẹ́ mi mọ́ tó fi sọ di 40 minutes fún mi o. Kò yé mi. Yeah, but kò sí sọ̀rọ̀. Ó yá. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Ó yá, kí lélẹ́ yóò jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe? Àní ṣe 7 factorial yóò mọ̀ jẹ́ 7 times 6. Your 1, 7, number àkọ́kọ́ yẹn times number yẹn minus 1 times number tó tún kàn minus 1. Àjá sí pé 2m plus 1 factorial yóò mọ̀ jẹ́ kí ni? 2m plus 1 times so 2m plus 1 minus 1 àbí times 2n plus 1 minus 2. So ti yé báwọn dórí ibo dórí 3. ó ti yé ẹjẹ́ tún kọ pé àyè lè gbà 2n plus 1 times 2m plus 1 minus 1 times 2m plus 1 minus 2 dot dórí 1 àbí ẹ̀yà kí ni ti sàlẹ̀ náà jẹ́ 2n minus 1 times 2n minus 1 minus 1 ó ṣeun times 2n minus 1 minus 2 déribo dórí 1. Ọ̀yà kí ló yá ṣàkíyèsí? Ẹ pé tá bá ṣàkíyèsí rẹ̀ tí ń bá tún kọ́ eléyìí ó jẹ́ 2m plus 1. So tí zoom yẹn bá ti yóò kán nísìn á wọlé padà sóti yé á lo ìkan yẹn náà láti fi wọlé. Yóò jẹ́ 2m plus 1 times 2n àbí times 2n minus 1 times dórí 1 àbí eléyìí náà jẹ́ 2n minus 1 times 2n minus 2 times 2n minus 3 lórí 1. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ sọ pé lẹ́yìn 2n minus 1 yìí 2n minus 2 kan wà ń bẹ̀. Ajá sí pé 2n minus 1 bí báyìí yóò gé 2n minus 1 bí báyìí. 2n minus 2 bí báyìí náà yóò gé 2n minus 2 yẹn títí tí gbogbo ó fi géra wọn. So yín tí ó ṣẹ́kù lẹ́hùn náà ní kíni o? 2n plus 1 times 2n. Mo bí agbọ́ ìyẹn yé dáadáa. So torí pé zoom yẹn yóò kú ní ìsìn. So tí mi sì mọ ìdí tó fi fà tó fi ṣe bẹ́ẹ̀ lé ní. So torí 40 minutes ti pé. So á dúró, á padà wọlé, á wá tẹ̀síwájú so that á kàtì ẹ̀ parí ti factorial. So ó yá link yẹn náà lálò padà. À ń bọ̀.